káàárọ̀ gbogbo ọmọ Yorùbá, ṣe dáadáa la jí. Jíjí tá a jí láàárọ̀ yìí a ní jí lékú lọ́wọ́. Ìjáde wa láàárọ̀ yìí a ní jáde lékú lọ́wọ́. Bá a bá ń darí padà wọlé lálẹ́ a ní délé bòkú ọmọ, a ní bòkú aya. Wọ́n ní ọjọ́ wọn ní pa wọ́n, a ní gba kú oníkúkú o. Àmín. Orúkọ mi Lúkúmọ̀nù ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá pèrè ẹ̀ ní bàbá ọgbọ́n, tẹ́ ẹ bá gbọ́ Lúkúmọ̀nù ọmọ Àyádáre kì í ṣèmi. Ọyẹ wá nǹkankan ẹ fìdílé tàbí kẹ́ ẹ fi ìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ ká fi ètè wa mọ́ ètè, ká wá ṣẹnu kẹ́mú. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ pẹ́ gbóhùn mi bí àtijọ́ mẹ́ta, ara kì í ṣòkúta, ó rẹra díẹ̀ ni. Mo kí ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ gbọ́ pé ó tẹ̀ mí díẹ̀. Wọ́n tó fún mi ní owó ńláńlá pé kí n mẹ káta mi. Ibi tẹ́ ẹ ti mú iná ò ní tán bẹ́ẹ̀ o. Mi ò ní dárúkọ yín. Ọlọ́run ọba mọ̀ yín mo ṣe ń sọ yìí. Ìlú tẹ́ ẹ wà, àjò ni ó jò fún yín, ẹ̀ ní jò sájò. Agbára Ọlọ́run, àjò ni ó jò fún yín, ẹ̀ ní jò sájò. Agbára Ọlọ́run, ẹ gbé ayé ṣe rere. Gbogbo ẹ̀yin tẹ́yin náà ń gbọ́ mi, tẹ́ ẹ gbọ́ tẹ́lẹ̀, ẹ̀yin náà ó rí dáadáa ṣe láyé o. Tẹ́ máwọn èèyàn tó wà Nàìjíríà náà, àwọn tó mú nǹkan wá, àwọn tó oríṣiríṣi, Ọlọ́run ò ní fi wálẹ̀. A ní ká dán ara wò. Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n àtinúdá tó sì jẹ́ pé ọmọ tó bá súnmọ́ àgbà wọn a máa fìdí ayé hàn. Ẹ wo àwòrán yìí, ẹ rí i pé bèbè odò ni. Bèbè odò. Mo lo àwòrán eléyìí kẹ́ fi lè mọ̀ pé ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni. Bèbè odò Ìwulo. Bèbè odò kíní, bèbè odò kejì, wọn kì í gbóhùn ara wọn. Àbí bèbè odò kíní ó lè fò lọ bèbè odò kejì, èèwọ̀. Ibi tí tọ̀tún bá wà, ibẹ̀ ni ó wà gbére. Ibi tí tòsì bá wà, ibẹ̀ ni ó wà gbére. Ọ̀nà wo làwọn àgbàlagbà máa ń lò sí? Ọ̀nà tí wọ́n ń lò sí pọ̀ o. Ẹ wá gbọ́. Ṣé rí, ẹ mọ̀ pé àwọn odò kan bẹ tó jẹ́ pé kò fífẹ̀ rẹ̀ pọ̀ jù. A lè lo àwọn yẹn. A lè lò wọ́n. Bèbè odò kíní bí bu yẹ̀pẹ̀ etí bèbè odò yẹn. Bèbè odò kejì ẹ lọ bù ú. Ó di mélòó? Ó di mélòó? Ó di méjì. Ẹ dà á pọ̀, ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Ìyẹ̀pẹ̀ aago kan ọ̀sán, ìlú yòówù tó bá wà. Ìyẹ̀pẹ̀ aago kan ọ̀sán, ó máa sọ aago tó bá ti kàtàrí tó rùn kàtàrí, ó bù sẹ́gbẹ̀ẹ́ kan. Ìyẹ̀pẹ̀ aago kan òru, ó bù náà sẹ́gbẹ̀ẹ́ kan. Ó dà á pọ̀. Ó di mélòó? Ṣé ẹ pé ìyẹ̀pẹ̀ yẹn di mẹ́rin? Ẹ dà papọ̀ mọ́ta àkọ́kọ́.
ìyẹ̀pẹ̀ oríta mẹ́ta. Ìgbà yìí yòówù lẹ lè bù ú. Ìyẹ̀pẹ̀ orí àkìtàn. Àkìtàn tí wọ́n máa ń dalẹ̀ sí, ẹ bù. Ẹ wá pa gbogbo ìyẹ̀pẹ̀ yìí pọ̀. Ẹ gbọ́, ẹ pa á pọ̀. Àṣírí ayé ni. Kí ni mo pè é fún yín? Àṣírí ayé ni. Ẹ wá lọ̀ wọ́n kó sódò ọlọ. Tí ẹ bá kó sódò ọlọ, àìfodó ogun. Àbí tí ẹ bá lódò onírin ló kù. Ọwọ́ làwa fi lọ̀ lójú ọlọ tí bàbá ó kó síbẹ̀ fún wa pé ká máa lọ̀. Ẹ bá ti kó sí odó, àbí tẹ bá ti kó sí ojú ọlọ, ẹ máa lọ̀, ẹ máa lọ̀. Ẹ mọ̀ pé yẹ̀pẹ̀ ni. Ẹ máa lọ̀. Tẹ bá ti lọ̀ tó tẹrí pọ́wọ́ ti dùn dáadáa, ẹ wá ẹ kù, ẹ fi àjọ̀ kù. Pátíkù orí rẹ̀ ẹ dà á sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá mú odidi atare kan. Ẹ gún kúnná. Ẹyọ̀kan ò gbọdọ̀ sọnù ńbẹ̀. Ẹ yọ kúrò nínú ilé rẹ̀ ni o. Ẹ hó èpo ara rẹ̀. Ẹ jù sínú ọlọ yẹn. Ẹ lọ̀ òun náà yóò kúnná. Ẹ dà á pọ̀ mọ́ ìyẹ̀pẹ̀ yìí. Ẹ fi èpo ọ̀bọ̀ pò ó. Èpo ọ̀bọ̀ akọni o. Ẹ gùn yóò kúnná. Ẹ dà á sí. Igi ńlá, èpo igi ńlá, ẹ gún kó kúnná. Ẹ dà á sí. Ẹ ti dà á sí. Ẹ wá mísì rẹ̀ pọ̀. Bí àṣà àwọn ará Faransé, wọ́n á ní mélanger. Tẹ ti mélanger rẹ̀ pọ̀. Ẹ wá tún gún. Ẹ wá ẹsẹ̀ gún gbogbo ẹ̀ pọ̀. Gúdúgúdú. Bí àṣà àwọn ará Mọ̀nígìrì, ẹ gún gúdúgúdú. Ẹ gún papọ̀ ní jẹ́bẹ̀. Tẹ bá ti wá gún pọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ gbìyànjú ẹ ṣiṣẹ́ ìṣọwọ́ o. Èló lọ́nà yín? Ẹ kàn sọ. Kọ̀nà yín ní 1000. Kọ̀nà yín ní sanfra 1000. Kọ̀nà yín. Ṣé rí tẹ́ ẹ bá ti gún, iṣẹ́ tí ń ṣe pọ̀. Ẹ pò díẹ̀ mọ́ṣẹ́ ń bẹ́ kẹ́ gbé pamọ́. Tí ọmọ bá máa ń ké, tí kíkéré ò nítumọ̀, ẹ fi wẹ̀ ẹ́. Bóyá ọmọ òkókó, ara rẹ̀ ó wálẹ̀. Tí tìta bá mú yàn, tìta, èyí tẹ́ ẹ pò mọ́ ọṣẹ yẹn, ẹni kó fi díẹ̀ sínú, kó fomi ra, kó fi pa gbogbo ara. Yóò mú kó mẹ́ọ̀. Lágbára Ọlọ́run. Iṣẹ́ wo ni tó ń ṣe? Tí èèyàn bá máa lálàkàlà púpọ̀ jù, àlákàlà tí èèyàn bá máa là púpọ̀ jù, ẹ bù ú sínú ẹ̀fẹ́ òwú. Kí ni wọ́n pè ní ẹ̀fẹ́ òwú? Ṣé ẹ mọ òwú tútù, òwú funfun, òwú akẹ́sẹ̀? Òun là á pè ní ẹ̀fẹ́ òwú. Tẹ́ ẹ ti yọ kóró rẹ̀ kúrò, ẹ bù ú sí. Ẹ wá dì ní òwú dúdú, òwú funfun. Pọ̀fọ̀ o. Ẹni kó ń tọ̀ wọ́n máa fi sí ìgbèrí sùn. Kò sì ní lálàkàlà mọ́. Tàbí bá ń rírìkúrì, kò ní rí i mọ́. Tàbí tí èèyàn bá sùn tí bá máa rírìkúrì jù, a lè já lójú. Ká fi ra. Ọba àjà méjì, ọba àjà lẹ́yọ̀kan, ọba àjà ní mẹ́ta. Ọba ti já gbẹ́rẹ́ ní jẹ́bẹ́, ó fi ra. Ìsọ̀rí tún ni. Torí ẹ̀ mo sọ fún yín pé iṣẹ́ rẹ̀ pọ̀ o. Kí ni mo pè é? Ìsọ̀rí ni.
tó bá fẹ́ ṣe gbẹ́rẹ́ ìsọ̀rí rẹ̀ sórí láti iwájú báyìí ó sa ẹyọ kọ̀ọ̀kan nídàbúlẹ̀ báyìí débi ìpàkọ́ báyìí sọmọ kó ti sá dé pàkọ́ ó tún sá láti pàkọ́ ó tún sá wáwájú padà ní ẹ̀gbẹ́ yóò wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ìkíní ti kọ́kọ́ lọ báyìí bí kejì bá ń bọ̀ òun ó gba ẹ̀gbẹ́ kejì yóò gbà wá. Bẹ́ẹ̀ náà lẹ́wàá fi la àkọ́kọ́ lọ báyìí ẹ̀tọ́ á tó fi ẹbu yẹn ẹ̀tọ́ fi la wáwájú padà báyìí. Tí wọ́n bá ń porí èèyàn bó ṣe rọra rí tí ò jù bẹ́ẹ̀ lọ yẹn orí ó máa fọ́ ẹ orí ó máa fọ́ ẹ orí ó máa fọ́ ẹ sọmọ ohun tó ṣe ó kàn rọra bu omi ni ó fi fọ́ orí ó bá ti bu omi fọ́ orí ó fọ́ lọ ẹ̀yìn báyìí ó tún dá padà wá iwájú ara rẹ̀ ó wálẹ̀ yóò padà sọ́dọ̀ ń tọ̀hún. Àṣírí ayé ni ẹ lọ ṣe é. Tí ibi tí èèyàn bá wà bóyá tó ti ń ta ọjà àwọn jámọlé kan wọ́n pọ̀ ńbẹ̀ tọ́ ayé ẹ má nà wá o àti mọ ayé náà sì ti mọ̀ wá ọlọ́run má jẹ́ ayé ó fayé hàn gbogbo wa. Èyí tó pò mọ́ ọṣẹ yẹn máa fi wẹ̀ wọ́n fi ọ̀lẹ̀ bíbí odò kíní àti bíbí odò kejì wọ́n nira wọn lára ọ̀sán àtòru wọ́n nira wọn lára. Tá a bá gbálé tá a gbáta ọ̀tàn là á dà á sí forí ẹ̀jì mi iṣẹ́ tó dáa ni o kì í ṣe àròsọ o kọ̀nfàmù ni mo fún ọ. Iṣẹ́ mi tuntun ṣe ń sọ fún yín ní part 2 iṣẹ́ mi tuntun ṣe ń sọ fún yín ní part 2 bẹ́ẹ̀ ni bá a ṣe fi pẹ̀rọ àṣàsí sínú ilé ń kọ́ yín ẹ̀yìn ojú di part 2. Orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ pe àkíyèsí kan fún gbogbo etí tí ń gbọ́ mi o. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ máa ń rán àwọn èèyàn wá bóyá tẹ́ ẹ ràn wọ́n pé ẹbí sì ẹ̀ kì í ráàyè ẹ̀yin rán èèyàn kí wọ́n wá bá mi ẹ má dán wò mọ́ o ẹ má sì mí gbọ́ o èèyàn gidi wà nù wọn o ṣùgbọ́n ẹ rí i pé èmi gangan ẹ má fi ọ̀rọ̀ ránni tẹ èmi tọ́ bẹ̀ níṣẹ́ èmi ni kò pe dàrẹ́tì ẹni tó kàn rán ni kó wá gbàṣẹ kó gbé e lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ ẹ̀ràn wá ṣé mọ̀ pé wọ́n dòǹdò pé wọ́n fẹ́ máa fi yín jẹun ni èmi ò sì jẹ́ gbarú ẹ̀ mi ì jẹ́ ṣe kíni mi ì jẹ́ gbarú ẹ̀ o. Tẹ́ ẹ bá rán èèyàn wá tí yín kàn ní pé kó wá mọ ibi tí mo wà tíṣẹ́ bá parí kó wá gbà ẹ má jẹ́ wọ́n mọ ohun tẹ́ ẹ fẹ́ ṣe torí tó bá padà yá ẹni tó kan lé ojúlé fún ni òun náà ni ọgbọ́nà ìbúrú tu o. Alóhùn ni wọ́n rán lọ ọbẹ̀ òun mọ ohun tí wọ́n ṣe bí wọ́n ṣe ní wọn ó lò ní tèmi yé mi o. Mo rí ọmọ tìyá tí wọ́n dá síra wọn ó lè rán ẹ̀gbọ́n rẹ̀ wá bá mi àwọn èèyàn mi kan ń bẹ nílùú òyìnbó ó lè rán bọ̀dẹ́ wá bá mi bọ̀dẹ́ èèyàn dáadáa ni òun gan fúnra èèyàn dáadáa ni bọ̀dá mi ẹ bá ń lọ ọ̀dọ̀ wọn bọ̀dá rẹ̀ ọba gbà á yóò ṣe gbogbo ohun tó fẹ́ pẹ̀lú dùnú
àwọn èèyàn bẹ́ẹ̀ 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 wà, wọ́n wà káàkiri. Ṣùgbọ́n àwọn kan bẹ wọ́n dúndò pé wọ́n fẹ́ máa fi yín jẹun. Èmi ò jẹ́ gbarú ẹ o. Ìní dún tọ̀hún lóhùn o. Yọkàn pò ìté ìní dá lóhùn. Iṣẹ́ tọ́ bá bẹ̀mí direct tí ẹni kan sọ pé ẹ júwe àdírẹ́sì ọ̀dọ̀ yín kí wọ́n wá bá ń gbà á. Tàbí ẹ bá mi gbé fún DHL ọ̀tán. Yín fún nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀. Sórí nọ́mbà tí ń kọ dárúkọ yìí, òun ni direct line mi. Nọ́mbà yìí +23480 3298 3298 +23480 3298 3298. Nọ́mbà yẹn àjọsùn àjọjí ni mo ọ̀dọ̀. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +23481 33 155 111 +23481 33 155 111. Mo nọ́mbà méjèèjì ọ̀dọ̀. Tó bá ti pe nọ́mbà méjèèjì yẹn direct tí ó bá ti lọ, mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Pè mí ní WhatsApp 3298 3298 yẹn, ń dọ̀ lóhùn any country tí n bá wà. Yín fún ní nọ́mbà orílẹ̀-èdè Benin sí, mo lè wà ní Kútọ́nù. Tó bá pè mí gbé, mo sì lè má sí ní Kútọ́nù. Tó bá ti pe WhatsApp ti Nàìjíríà yẹn, òun ó sọ̀rọ̀. +229 54 65 1928 +229 54 65 1928. Ìgbà tá a bẹ rí ọ̀sẹ̀ kan sí àti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà o. Mo lè ti wà ní orílẹ̀-èdè Burkina Faso tàbí kí n wà ní Kotonu. Ìkannú méjèèjì yẹn ni. Gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ lọ́dọ̀ mi, ẹ gbàṣẹ́ yín o. Ẹ gbà kí n tó lọ. Agbára Ọlọ́run. Amẹ́ríkà ní, Belgium ní, Canada ní, káàkiri Paris ní, bẹ́ẹ̀ ni lọ káàkiri Togo, gbogbo yín lẹ gbàṣẹ́ yín. Ẹ lọ fọkàn yín balẹ̀. Ẹ ti gbọ́ báyìí. Ètò wa yìí bẹ́ẹ̀ bá ń gbọ́, ẹ máa ṣe é. Ẹ torí ọmọ yín ṣe é sọ́wọ́. Mi ì yọ́ kù o. Mi ì yọ́ kù o. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ yẹn mo ní ẹ po ìdá kan mọ́ṣẹ́. Ṣé ẹ mọ̀ ìyókù tó kù yẹn ẹ tọ́jú ẹ̀ ni. Ẹ má po gbogbo ẹ̀ mọ́ṣẹ́ tán. Tọ́lá lómi lè tó máa pè mí lẹ́yìn pé ìdá kejì bó làwọn ti ṣe ẹ tọ́jú ẹ̀. Àbù sínú para o. Ẹ̀mí ìpinnu àdí àgbọn. Káwọn ọmọ mi para. Ẹ̀yin náà mi para. Yìí máa jẹ́ káwọn ẹni ibi kó sún fún yàn. Bẹ́ẹ̀ ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Ìyókù ẹ rọra máa lò díẹ̀díẹ̀. 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 Ọṣẹ tí bí bá tà tó lè pò mí. Àbárẹ́ ni tẹ́ sì gbẹ́rẹ́ yẹn fún. Ẹ ṣe fún. Ṣé ẹ ń gbọ́ mi yé báyìí? Díẹ̀díẹ̀ ni ẹ máa lò. Kọ̀nà yín lówó. Kò jù bẹ́ẹ̀ lọ. Yọ bára mu ní agbára Ọlọ́run. Tó ìtọ́jú ara nílànà ewé àti egbò ni. Àbí ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jayé yín? Ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pe nọ́mbà mi tẹ́ ẹ pé bísìbísì ní ń kọ. A blọ́ọ̀kì ẹni kankan o. Èrò lọ́pọ̀ lójú ọ̀nà. Ìwọ náà máa gbìyànjú by lucky. Kọ́ọ̀tì ẹ náà wọlé. Kọ́ọ̀rì ọ wọlé. Dára fún wa. Yẹ́yẹ wá. Òní yẹlẹ níbo ni mò ń gbé? Ìlú Ìkòròdú ni mò ń gbé. Tó bá ti dé Ìkòròdú garage, wọ mọ́tò tí ń lọ Báyékù. Wọ́n sọ fún mọ́tò pé Emily bus stop ni màá ti bọ́lẹ̀. Emily bus stop, Emily Street, number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà. Ṣùgbọ́n kó tó wá kiri pọ̀ kọ́kọ́ pè mí direct o. Tó o bá kọ́kọ́ pè mí kó tó wá, o lè má bá mi nílé. Tàbí kó bá mi
kí n busy mo lè má dá ọ lóhùn. Kọ́kọ́ pe aago mi kó tó wá. Ìwọ tó bá wá bá mi nílé, ó san owó consultation o. Owó consultation rẹ̀ ó mú dání. Mo kàn ní wá wò yín ni, kò sọ̀rọ̀ o. Ìtumọ̀ àlá, group wà fún ìtumọ̀ àlá o. Kì í ti pọ́ kàn wà nínú ilé rẹ̀ lábẹ́ AC ó kí fóònù mọ́lẹ̀. Mo lálàá kan pọ̀ bá lọ la té ni o. Pe pásítọ̀ rẹ̀, àfá àsàlátù rẹ̀, pe babaláwo rẹ̀ tó ń lọ ọ̀dọ̀ rẹ̀. Mo ní private group, owó ni wọ́n ń san wọbẹ̀, wọ́n sì ń san owó lóṣooṣù. Tó bá wọbẹ̀, wọ́n ní wọ́n máa jà. Kódà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti fi lẹ̀ tí ó bá yé ọ, wọ́n máa ṣàlàyé ẹ̀ fún ọ. Tàbí iṣẹ́ míì tá a ti fi lẹ̀, a ṣàlàyé fún ọ lọ́fẹ̀ẹ́ láì ní sanwó. Ṣùgbọ́n o kò san 5,000 wọbẹ̀ oṣooṣù, oṣù ń parí, o sì máa san 5,000. Ó sì jẹ́ nìyẹn. Yọ̀yẹ̀ wá kò ní yé ẹ lẹ́ o. Agbẹ̀ rokoroko, agbẹ̀gbá rokoroko, ọkọ́ là fi sìnkú ẹ̀. Ẹni tí bá ní kú bí tá gbé rí, ọkú bí tá gbé tọ̀, ilẹ̀ máa kọ kìtì bò wọ́n. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀. Olóore yín, olóore mi kò ní tà sí wa. Nígbà tí ìrèké bá gbó, lọ́mọ aráyé ni wọ́n yà dátì. Bọ́gẹ̀dẹ̀ bá gbó, lọ́mọ aráyé yà dátì. Ọlọ́run o, àsìkò tí ògo wa bá búyọ, Ọlọ́run má fi kú polongo ògo wa. Ọlọ́run jẹ́ á jẹun iṣẹ́ tá a bá ṣe. Jẹ́ á dàgbà ká dògbó ká gbáyé ṣe rere. Á dára fún wa o. Ire o, ire o, ire kàbìtì. Ilé gbogbo wa o.